mo máa jẹ́wọ́ wípé ọmọ Oǹdó ni mí, mo máa ná Wùmí Toríọlá nítorí ohun tó ṣe fún mi. Aolat Ayọ̀ ni mo fẹ́, òṣèrébìnrin tíátà pariwo síta. Arábìnrin kan máa gbomijé lójú Bíọ́lá Adébáyọ̀ ló bá bú sẹ́kún. Ẹ gbà mí lọ́wọ́ àwọn ọkùnrin adófùrọ̀, wọ́n yọ mí lẹ́nu. Yọmí Ṣọ́ládé pariwo síta. Ẹ jókòó, ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Aolat Ayọ̀ ni mo fẹ́ ti ṣèlérí láti nà òṣèrébìnrin akẹgbẹ́ rẹ̀ ìyẹn Wùmí Toríọlá nígbà tó bá fojú rí lójúkojú. Arábìnrin náà tẹ̀síwájú wípé Wùmí Toríọlá kò kì í ṣèyàn dáadáa tóun sì máa nà ọjọ́ tóun bá rí nítorí ohun tó ṣe fún òun, àti pé níbi tí wọ́n ti bá ti ń dárúkọ èèyàn gidi Wùmí kò sí lára wọn. Ó ní ohun tí Wùmí ṣe fún òun ó dùn òun gan ni, tóun bá sì báyàn ṣọ̀rẹ́ òun máa ń finú kan bẹ́ni náà ṣe ni. Aolat sọ pé bó ti jẹ́ pé òun àti Wùmí ò jọ rẹ́ pọ̀ mọ́, òun sì máa ń ṣàtìlẹ́yìn fún un, tóun sì máa ń ba polówó fíìmù rẹ̀, tóun sì máa ń ra tíkẹ́ẹ̀tì rẹ̀ fún àwọn èèyàn láti wò ó. Láìpẹ́ yìí ni Wùmí Toríọlá wọ́ Afeez ọwọ́ tuurutu lórí ẹ̀rọ ayélujára lórí ìfèròwérò kan tí Afeez ṣe, níbi tí atọ́kùn ti bí léèrè pé ṣé ìwà Wùmí Toríọlá àti Mide Martin ṣe rí lójú ayé náà náà ṣe máa ń kópa nínú eré, tí Afeez ọwọ́ sì sọ pé Wùmídé jẹ́ oníwà tútù, ṣùgbọ́n ìwà Wùmí Toríọlá nínú eré fẹ́ fara pẹ́ mọ́ èyí tó máa ń wù lójú ayé, èyí tó rọrùn fún láti lè kópa náà dáadáa, àti pé téèyàn bá wájà rẹ̀ o jẹ́jẹ́ rẹ̀ ló máa jókòó. Ọ̀rọ̀ yìí ló bí Wùmí Toríọlá nínú, tó sì sọ àwọn ọ̀rọ̀ bí àṣàmọ̀ sí Afeez ọwọ́, bó ti jẹ́ pé kò dárúkọ, ṣùgbọ́n lówe là ń lùlù àgídìgbo, olóńgbò ló ń jo, ọ̀mọ̀ràn ló ń mọ̀ ló fi ṣe. Ọlọ́run má jẹ́ ká ṣoore ṣe o. Òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Bíọ́lá Adébáyọ̀ wà nínú ìbànújẹ́ lórí ohun tí ọ̀kan lára àwọn tó ń ràn lọ́wọ́ ṣe fẹ́ sọ eré tó ṣe di bímọ lọ́wọ́. Bíọ́lá Adébáyọ̀ ló gba arábìnrin ọlọ́mọ mẹ́ta yìí síbi ilé-iṣẹ́ ìránṣọ rẹ̀ láti máa bá a mójútó, ṣùgbọ́n níṣe lobìnrin náà já Bíọ́lá Adébáyọ̀ lólè tó sì kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì lọ. Dípò kó fáwọn oníbàárà Bíọ́lá Adébáyọ̀ ní báǹkì àkáǹtì Bíọ́lá láti lè sanwó sí, títara tiẹ̀ ló máa ń fún wọn. Nígbà tí Bíọ́lá Adébáyọ̀ ṣàkíyèsí pé owó ò wọlé bó ti yẹ kó wọlé, arábìnrin náà máa mú Bíọ́lá lọ́kàn le, láì mọ̀ pé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Lẹ́yìn tákàrà tún sépo tán tí Bíọ́lá Adébáyọ̀ fọlọ́pàá gbóbìnrin náà pé kó jẹ òun lólè, ṣùgbọ́n nítorí pé Bíọ́lá ò fẹ́ oníwàhálà tó jẹ́ onísùúrù ènìyàn, ó ní kọ́lọ́pàá fi sílẹ̀ pé kó máa sanwó náà díẹ̀díẹ̀ tí yóò fi sọ tán, ṣùgbọ́n èyí tí arábìnrin náà ò san owó kankan mọ́. Ọ̀rọ̀ yìí ló mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá Bíọ́lá tó sọ pé òun ò ṣe iṣẹ́ okòwò náà mọ́, tó sì ta àwọn irinṣẹ́ ìránṣọ rẹ̀. Àwọn ọkùnrin adófùrò mọ̀lẹ́ kí gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tó mọ́ láwọ̀ tó sì dùn ún wò lọ́kùnrin ìyẹn Yẹmí Ṣọ́ládé Sinmi, níṣe ni wọ́n fi owó tabua tù lójú láti lè bá a lò pọ̀. Níṣe lọ́ṣèrébìnrin náà ń fárígá tó sì ń gbé wọn ṣépè ńláńláńlá. Nínú ìfèròwérò kan tí Yẹmí Ṣọ́ládé ṣe láìpẹ́ ló ti sọ yìí rẹ̀. Atọ́kùn ètò náà bi léèrè pé ṣé àwọn ọkùnrin adófùrò náà ṣé òṣèré tíátà akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ni. Yẹmí Ṣọ́ládé sọ pé rárá o, àwọn èèyàn ńláńlá láwùjọ ni wọ́n, tí wọ́n sì ń fi àtẹ̀jíṣẹ́ oríṣiríṣi sí òun, ṣùgbọ́n tó jẹ́ pé ìpè lòun máa ń fi gbé wọn ṣẹ́.